ojú tó ọmọ fi ń wò mí hùn kì í mọ̀ ṣe tèmi, torí èmi ò sí láwùjọ àwọn èèyàn tó ṣe wípé ohun tí àwọn yàn láàyò òun kan ní láti máa polongo ẹ̀sìn fara ayé ṣá. Lágbájá pé bọ́ọ̀ bá ṣẹ̀sìn tòun ọ̀wọ̀ náà, tàmẹ̀dù náà pé bọ́ọ̀ bá ṣẹ̀sìn tòun ọ̀wọ̀ náà. Ẹ dákun, ṣé bí ènìyàn bá ń ṣẹ̀sìn bí onítọ̀hún ò bá hùwà rẹ̀, ṣé olúwa rẹ̀ ò ní wọ̀ náà ni? Realities of life mẹ́sẹ̀gì tí ọba mímọ́ gbé rán èmi, òun ni èmi ń dìlé fa rẹ̀ fara ayé. Ọkùnrin kan ló pàdé mi, ó ní Mr. Orofemi, mo ní yes kẹ́. Ó ní ẹ jọ̀ọ́, nínú Ọlọ́run àti èṣù ta ni ó ní owó gan? Mo ní àti Ọlọ́run àti èṣù àwọn méjèèjì ẹ̀mí àìrí ni wọ́n. Inú àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ ni àwọn méjèèjì sì ti ń ṣọlá. Bí ọba mímọ́ ti ń gbé inú èmi tí mò ń hu ìwà rere èyí tí ń dùn mọ́ ọmọ aráyé nínú, bẹ́ẹ̀ ni èṣù náà ń gbé inú àwọn ẹlòmíràn tí wọ́n ń hùwà láabi èyí tí ń ba ọmọ aráyé nínú jẹ́. Wọ́n á ní ọ̀dà báyìí, jẹ́ kí n wá padà sí orí ìbéèrè rẹ̀. Àti Ọlọ́run àti èṣù àwọn méjèèjì wọn kì í ṣe printer o, bẹ́ẹ̀ wọn ò sì ní printing machine kankan, tó túmọ̀ sí wípé wọn ò tiẹ̀ mọ̀ nípa owó tí à ń ná rárá. Ṣùgbọ́n gbogbo ohun tí Ọlọ́run ọba dá dáradára ni. Nígbà ayé ìwáṣẹ̀, nígbà tójú ń bẹ lórúnkún, ìyẹn nígbà ayé àwọn baba ńlá wa, kò sí ohun tí ń jẹ́ owó níná. Pàṣípààrọ̀ òun ni wọ́n máa ń ṣe láàrin ara wọn. Ẹni tó ní iṣu yóò fún ẹni tí ó ní ẹ̀fọ́ ní díẹ̀, ẹni tí ó ní ẹ̀fọ́ yóò fún ẹni tó ní iṣu ní díẹ̀. Àwọn méjèèjì wọn a sì jọ rí ẹ̀fọ́ jiyán. Ẹ̀mí wọn ń gùn nígbà náà, ayé ń dùn, gbogbo nǹkan lọ déédéé, tó túmọ̀ sí wípé ọgbọ́n inú àwa ara wa ńlá fi dá owó níná lẹ̀. Owó níná tá a wá fi ọgbọ́n inú ara wa dálẹ̀ yìí, òun gan ló wá padà di wàhálà èyí tí ń dalé ayé rú. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o.